ìṣòro gidigidi lọ ìṣòro tí àwọn northerners fẹ́ kó sí wa lórí. Àwọn bàbá wa ní olórí burúkú kò lè ṣọ̀rẹ́ olóríire. Èèyàn re àti èèyàn bí ò lè jọ gbé pọ̀. Ẹja mọ̀ wá wọn fúnra wọn o, mọ̀ wá fóníwà ní jọ́rẹ̀jọ́rẹ̀ o. Tíwà ọ̀rẹ́ bá fẹ́ ṣe àkóbá fún yẹn ìjà pariwo. Àwọn pípù yóò fẹ́ ká pín. Wọn ò fẹ́ ká ṣe restructuring àtúntò. Wọ́n dẹ̀ fojoojúmọ́ bayé ara wọn jẹ́ láì ṣàwà. Mo rí ìròyìn kan láìpẹ́ yìí látòrí ìkànnì social media àwọn US Embassy, Nigeria US Embassy tó wà Labuja, tí wọ́n sáré gbé jáde wípé àwọn tó di àmọ́ra ogun kan, àwọn tọ́rọ̀ ọ̀kàn, wọ́n fẹ́ ṣe àkọlù sí US Embassy tó wà ní ìlú Àbújá. Ṣẹ́yìn ò rí wípé àwọn ẹni yìí àwọn ni wọ́n fẹ́ kó bá wa. Number one, tí wọ́n bá kọlu US Embassy, ẹ kọ́kọ́ mọ̀ wípé kò lè jẹ́ Ìgbò tàbí Yorùbá ni wọ́n dì àmọ́ra ogun lórí tí ò kàn wọ́n, ọ̀rọ̀ Ayatollah, ààrẹ ilẹ̀ Iran. Kí ni problem ẹ̀sìn Islam táwọn ará bí n practice báyìí? Islam pẹ̀lú orúkọ oríṣiríṣi àwọn agbésùnmọ̀mí lábẹ́ nítorí pé ẹ hate Western education. Nítorí pé ẹ̀yin ò kà, nítorí pé àwọn olórí yín fẹ́ máa mú yín lẹ́rú, rán yín níṣẹ́ ikú, wọ́n jù yín sábẹ́ sàárì àti jihad. Now, bíròyìn ẹ bá jòótọ́, wọ́n fẹ́ kọlu US Embassy l'Abuja. No wonder. Saudi Arabia ti sọ fún US àti Israel wípé threat làwọn people jẹ́ globally fún gbogbo àgbáláyé, kan make sure kan àjọ bring wọn down. Ibi tẹ́ ẹ ti máa mọ̀ pé mùsùlùmí ṣẹ̀pẹ́ Saudi la gbà pé mùsùlùmí gangan ti jẹ́ original wá káàkiri àgbáláyé. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ ṣe ìsìláàmù, ẹ mọ̀ pé táwọn pípù yìí ó ní bánú lájẹ̀ńdà tó bá lè mú Saudi Arabia dágúnmí padà nílùú wọn. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé Saudi Arabia wọn ò rán wọn níṣẹ́ tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ní wọ́n sọ ní Saudi pé threat làwọn pípù yìí jẹ́ globally káàkiri àgbáláyé, kan bring wọn down. Ẹ̀yin lẹ́yìn jẹ́ kí wọ́n mọ̀ jáde síta kẹ́ ẹ tètè sọ wípé lọ́wọ́ sí àwọn nǹkan Islam tí àwọn Fúlàní tí wọ́n ń ṣe o. Káyé orí pé pẹ̀lú láwàní pẹ̀lú tẹ̀sí bí yín lọ́wọ́, pàápàá jùlọ nú àwẹ̀ yìí, Southern Muslim ò lọ́wọ́ sí i. Kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ náà tí àwọn mùsùlùmí northerners, àwọn Islam northerners, àwọn ṣéètì àbí kí ni ẹ ti ń pè wọ́n, tí wọ́n ní fòfin dè tí wọ́n ní láyé, àwọn ẹgbẹ́ Alakatakiti lábẹ́ ẹ̀sìn Islam lókè ọ̀yà, tí wọ́n fẹ́ jà lórí tí ò kàn wọ́n. Ìkànnù wọn nígbà tí wọ́n ń ṣe protest, ó náà ṣetán láti bọ́ ọmọ ogun Amẹ́ríkà jagun, àwọn ti ṣetán. Ṣẹ̀mọ̀ pé ní tí wọ́n gbẹ́kẹ̀lé àti àwọn tó wà lẹ́yìn wọn tí wọ́n fẹ́ kan Islamize orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n èmi gbà á ládùúrà o, ká lọ ṣe bẹ́ẹ̀. Bóyá eléyìí ní ó jẹ́ òpin orílẹ̀-èdè Nàìjíríà, torí tí US tó bá bá wa lọ́wọ́ sí gbogbo nǹkan tá à ń sọ yìí, yóò fẹ́ le díẹ̀. Ṣáwa tá a lè dá àwọn terrorist mú, tá a máa dá US mú. Kí ni nǹkan ìjà ogun tá a ní tá a fẹ́ fi bá US jagun tí wọ́n bá kọlu embassy wọn níbí báyìí? Mọ̀ tó túmọ̀ sí ni. Kí la ṣe fáwọn ará bíi àwọn northerners, kí la ṣe fún wọn gan tí wọ́n fẹ́ fi tiwọn kó bá ti wà? Sharia aláàgbà, ẹni tí ó kú ní Iran, Ayatollah, wọ́n ní olórí àwọn agbésùmọ̀mí ni allegedly ṣàwàlápá. Ṣé wọn ẹ̀yin ni wọ́n pa àbí fámìlì yín? Ìtò ń súyàn nínú ẹ̀sìn Islam tí àwọn Fúlàní tí wọ́n láwọn ń ṣeré. Mi ò sọ Islam generally,
torí báwọn kan ṣe gbà pé peace ni tẹ́lẹ̀ ń hùwà peace làwọn wèrè yìí ni wọ́n ń ṣe orí burúkú wọn nítorí pé wọ́n fẹ́ gbalẹ̀ onílẹ̀, wọ́n fẹ́ bòṣè lórílẹ̀‐èdè yìí jẹ́, wọ́n fẹ́ claim Nàìjíríà, wọ́n fẹ́ sọ wá dẹrú wọn. Wọ́n á ti ń gbé Sara wọn kọjá mọ́ṣáláṣí o. Kí láǹfààní àwọn ará abí tá a fi ń pera wa lẹ́yọ kan gan tí ìjọba ò fi lè sọ̀rọ̀ ṣé torí constitution tí wọ́n yí mọ́ wọn lọ́wọ́ tí wọ́n kó sàríà sínú ẹ̀. Ìjọba tó bá ní kìmí táwọn náà ò fi àbòsí sí i, wọ́n wá ọ̀nà àbáyọ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé kì í ṣe ẹlẹ́sìn kan ló wà lórílẹ̀-èdè Nàìjíríà bó tiẹ̀ jẹ́ pé wọ́n fọ̀nà ẹ̀bùrú fi ẹ̀sìn kan sínú ìwé ìjọba. Ṣèjọba gan ọmọ tó túmọ̀ sí ni wípé wọ́n ń gba àṣẹ ìjọba lọ́wọ́ wọn díẹ̀díẹ̀, tí wọ́n bá dẹ̀ gbà á débì kan àwọn ọ̀tá wà nínú ilé tí wọ́n máa gbàbọ̀dè fún ọ̀tá àtà láti wọlé, ṣékú ni wọ́n máa mú lórí oko. Tí wọ́n bá lè láyà láti sọ pé àwọn fẹ́ dojúkọ US Embassy tó wà Nàìjíríà l'Àbújá, tó bá jẹ́ lóòótọ́ ni ìròyìn yẹn bí a ṣe rí lórí ẹ̀rọ ayélujára lọ́sàn-án yìí, a jẹ́ wípé kó lórí ìjọba gan kó máa múra lẹ̀ nítorí wípé kinní kan tó ń jó ní òkè odò onílù rẹ̀ ń bẹ ìsàlẹ̀ ní ìròmí tó ń jó. Why all this? Why? Ṣùgbọ́n àdúrà tèmi ni kí wọ́n ṣe. These are the people tẹ́lẹ̀ ẹ̀fẹ́ division ẹ̀fẹ́ restructuring. Wọ́n Nàìjíríà lẹ́fẹ́ ẹ̀jẹ̀ ti pa gbogbo àwọn dáàsì tán lábẹ́ pé wọ́n Nàìjíríà yẹn náà ni ẹ ti fi láǹfààní àti pa wá. Kí làwa ń ṣe pọ̀? Lábẹ́ wọ́n Nàìjíríà náà ni ẹ ti láǹfààní àti dáràn. Tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ lágbàáyé, wọ́n á ní wọ́n sọ̀rọ̀ lórúkọ Nàìjíríà, wọ́n ó dẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀sìn Islam. Ṣé orúkọ gbogbo Nàìjíríà, ṣé orúkọ gbogbo ẹlẹ́sìn Islam gan ni wọ́n fi sọ̀rọ̀? Ṣé gbogbo ẹlẹ́sìn Islam ló faramọ́ ń tán ṣe? Kò dẹ̀ sẹ́ni tó sọ̀rọ̀. Akáwọlé wọ́n báyìí. Ó dìgbà wàhálà yẹn bá búrẹ́kẹ́. Ibi tí ẹ ti ń retí ààbò, ẹ mọ̀ pé àwọn gan ò ní ààbò ńbẹ̀. Ẹ mọ̀ jọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ mọ̀nàmọ́ná tẹ́ ń tan jẹnẹrétọ̀ tí wọ́n fi operate laptop tẹ́ bá fẹ́ sanwó. Ẹ mọ̀ jọ dàbí ọ̀rọ̀ police station tí wọ́n fi chain tí wọ́n fi so jẹnẹrétọ̀ wọn mọ́lẹ̀ kán má bàa jí gbé. Àwọn lẹ́sìn pé bólè bá dé. Ṣé nǹkan tí wọ́n ṣe wá báyìí? Ṣé àdó dáadáa ò ti fẹ́ fi tiwọn kó bá wa báyìí? Ṣé Fúlàní ò ti gbàjọba lọ́nà àlùmọ̀kọ́rọ́ yìí, wọn kàn sí lórí ìjọba ni torí pé àwọn community tí wọ́n gbà káàkiri Sharia constitution ni wọ́n ń lò ń bẹ̀. Inú dẹ̀ kún fọ́fọ́fọ́ bá a ṣe wí allegedly nínú constitution Nàìjíríà tí wọ́n ní allegedly pé wọ́n kó síbẹ̀ 1999. Àwọn ìjọba ò lè sọ̀rọ̀, àrètí kan sọ̀rọ̀ àti drag wọn títí ẹ sọ̀rọ̀ ẹ gbọ́ recommendation tí àwọn Saudi fún wọn pé they are threat to they are globally threat. Àwọn yẹn làwa ń pè lọ́mọ ìyá wa. Àwọn yẹn ni gómìnà káwọn ọmọ sọ wípé ká mọ kọ́ bá ṣe bá wọn gbé, they are our brothers. Fúlàní ṣé bọ̀dá yín ni wọ́n? Ẹ sọ̀rọ̀ sábẹ́ comment section. Ṣé bí yín ni wọ́n? Ọmọ bàbá yín ni wọ́n? À ń sọmọ bàbá, à gbọ́ èdè kan náà, à ń sọmọ ìyá. Àwọn UK tẹ́ kó wa pọ̀ wọn rí nǹkan kan ṣe sí i. Bí ìgbà tí wọ́n fẹ́ gba lé wọn lọ́wọ́ kán máa nà wá ní ọpẹ́lọpẹ́ Trump. Ẹ lọ ṣe o. Ọmọ àlè ni yín tẹ́ ẹ bá kọlu US Embassy. Kẹ́ ẹ tiẹ̀ ṣe kó tiẹ̀ jẹ́ òpin ká tiẹ̀ mọ bí à ń lọ. Ká mọ bí à ń lọ. Àwọn pípù yìí nìkan lọ́pọlọ wọn ò àmọ́ bó ṣe rí. Màálù gan wọn lọ́sàn ju èèyàn lọ lọ́dọ̀ tí wọn. Ṣérù wọn la wá jọ jẹ́ brother and sister torí Ọlọ́run. Àwọn tí ó jẹ́ pé ẹ̀mí màálù ó jọ wọ́n lójú ju ẹ̀mí èèyàn lọ. Wọ́n á máa jà sódì, wọ́n á máa jà lórí nǹkan tí ò nítumọ̀, wọ́n á máa jà lórí nǹkan tí ò mọ́pọlọ dání. Àwọn yẹn wà ní ìwù àwọn Nàìjíríà. Èmi náà mọ̀ pé ọ̀rọ̀ yá ti sú ààrẹ orílẹ̀-èdè wa. Ọlọ́ngbọ́n wọ́n ń sọ káàkiri. Abálájọ Jonathan ò rí nǹkan kan sí láyé sí bọ́ọ̀kì. Tí Trump àti Israel tí wọ́n bá wa lọ́wọ́ sí kinní ìtàn, ètò ń bá wọn tàn kéré o, ètò jù bẹ́ẹ̀ ló máa bá wọn tàn. Business tí ó kàn wá. Olórí ìjọba Iran
wọ́n á kàn wọ́n protest the wrong side. Wọ́n pa mùsùlùmí, wọ́n pa kìrìsìtẹ́nì ní nọ́ọ̀tì, ẹ jẹ́ ká gbà pé wọ́n pa mùsùlùmí, kò sọ́gbọ́n. Wọ́n wá pa kìrìsìtẹ́nì lọ rẹpẹtẹ, wọ́n jáde kan protest rí. Ṣáwọn wá ní ẹ̀mí tí wá máa jọ lójú. Àwọn tẹ́ wá láyà láti sọ pé wọ́n fẹ́ kọlu US Embassy, ṣé ẹ mọ̀ pé ọmọ Yorùbá ìta ń sọ fún ìyẹn kó ti máa yé wa díẹ̀díẹ̀ báyìí. Wọ́n nígbàgbọ́ nínú banditry, nínú ìgbésùnmọ̀mí, terrorism, ìfẹ̀míṣòfò, abducting, jíjìyàn gbé. Iṣẹ́ tí wọ́n mọ̀ jùlọ nìyẹn. Ìyẹn ni wọ́n dẹ̀ fẹ́ máa ṣe lápá ọ̀dọ̀ wa ń bí. Àwa káwọléwọ́, à ń wòran, àwọn ọba wa ń jó kiri, àwọn gómìnà wa rẹ́rìn, wọ́n ń kówó security vote sápò. Our people hate Yorùbá. Ṣé Yorùbá àbí wọ́n hate Biafra? Ṣé ìran yẹn méjèèjì náà máa dì mọ́ ara ogun lórí tí ò kàn wọ́n nígbà tí èsì pé wọn ò níṣẹ́? Wọ́n ti gba gbogbo ẹ̀tọ́ wa lọ́wọ́ wa, wọ́n wá gbé tiwọn, wọ́n á gbé bọ̀ by force lé wa lórí. Òṣèlú dẹ̀ fààyè gbà á. Òṣèlú fààyè gbà á torí pé nǹkan tẹ́ ti gbà lọ́wọ́ wa yẹn, tí àárí àwọn olóṣèlú tiwa kan sọ pé no nítorí kán lè jẹ bàbá àṣàlẹ̀ tiwọn, nítorí ìjẹkújẹ tiwọn, ó ti kó bá wa. Ẹ gbà wẹ̀, kí ló mú wa jẹ́ nǹkan kan náà? Àìṣe nǹkan kan náà nínú ọpọlọ. Ìjọba kì í ṣe nǹkan kan náà. Eléyìí pọ̀ jù. Eléyìí pọ̀ jù náà. Ẹ dẹ̀ wà lórí ẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀ 2027. Ẹ dẹ̀ ń sọ̀rọ̀ 2027. Ẹ já ohun tẹ́ ẹ máa sọ lórí nǹkan tí ìròyìn tó jáde yìí. Ó ṣẹ̀ jáde ni. Ló ní yàjóyàjó ni. Ó wà lórí ìkànnì social media àwọn US Embassy tó wà ní Nàìjíríà. Ẹ jẹ́ ká kọlu US Embassy. Ẹ̀yin tẹ́ ẹ rán wọn, ẹni tó bá rán wọn, àwọn tó wà lẹ́yìn wọn náà wá sọ̀rọ̀, ó wá tẹ̀, ó wá tó wọn. Bóyá yẹn ni gbogbo ó fi níyànjú. Northerners, ẹ jẹ́ tún gbàgbé pé Fúlàní nìkan. Northerners, ìwà wa ò dọ́gba. Bitter truth ni, ó ṣòro, but èmi ò sọ pé Nàìjíríà ò sí o. Mo ní kì í ṣe ẹyọ kan nínú Nàìjíríà nítorí ìwà àti ideology wa tí mo sọnù. Ṣùgbọ́n bẹ́tà kẹ́ jẹ́ kó ní kálukú wà láyé ẹ̀. Ikú oró yìí pọ̀ jù. Bitter truth ni, ó níyín lára. Pàápàá jùlọ ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá, ó níyín lára. Ìdájọ́ Ọlọ́run bọ̀ wá sórí ẹ̀yin tẹ́ ẹ lè sọ̀rọ̀, tẹ́ ẹ lọ ṣojú àwọn èèyàn yín, ṣùgbọ́n tí kú ń pa wọ́n, tẹ́ ẹ mọ̀nà àbáyọ, tẹ́ ẹ kàn jayé kiri. Ṣéun Agbọ́lá lórúkọ tèmi. Kán ní jù wá máa sàlẹ̀ tí ń wò wá. Ní dákẹ́ o. Ẹ ṣe tẹ́ ẹ bá fẹ́ ṣe fún wa. Ẹni ó bá pààyàn kó mọ́ kú mọ́. Ẹni ó gbé èèyàn pé ẹ kó gbẹnu dákẹ́. Bàbá àti ẹni gbẹnu dákẹ́. Àní gbẹnu dákẹ́ lè pọ̀. Ìran wa ń jìyà. Ìtẹ̀yìn ọ̀ràn títẹ̀yìn ó dẹ̀ bù ẹkún. Tẹni tó travel tí ò bá tí ì dé tọ́kẹ́yìn ní balẹ̀. Àìmọye èèyàn tó ti ní BP látàrí pé ó fẹ́ lọ sí Ìbàdàn lásán látèkó. Èèyàn fẹ́ kúrò ní Ìbàdàn lọ gbèríko, ọkàn ò ní balẹ̀, ó fẹ́ lọ wọ àwọn ọmọ ẹ̀. Ẹlòmíì ò rówó ilé san gbòòrò mọ́. Kàràǹkẹ́ gbogbo yín ẹ̀yin olóṣèlú yìí, ẹ ti ra ilé tán, ẹ ti ra ilẹ̀ tán, ẹ ti gbalé bàbá oníbàbá lọ́wọ́ ẹ̀. Ẹ tún fún ní token, ó tún padà sóko, ikú ló lọ bá pàdé ńbẹ̀. Ìdájọ́ Ọlọ́run ń bọ̀ wá sórí yín.